àti ń jẹ Yorùbá tó ní tán láéláé nígbà tí ẹ bá ṣàdúrà títí tí ẹ bá gbé wa délẹ̀ lérí àníwá yìí ti láéláé Ọlọ́run wa ní jẹ́ kó kọyán parẹ́ Ọlọ́run ní jẹ́ kó kọyán parẹ́ ẹ mọ̀ wà ní ojú ọ̀dẹ̀ ní tì láéláé gbogbo ìgbà yòówù tí ayé bá ń já etí gbà bá ń jẹ́ gbà ní mọ̀sáré ọmọ náà Ọlọ́run ní gbàsẹ́ lẹ́nu yín torí pé àfi olórí burúkú èèyàn ni wọ́n sọ pé talẹ̀ yín àbá gbogbo àdúrà tẹ̀ ń gbà lórí wa ní ń gbà àdúrà tí ẹ̀ ń gbà yẹn àwa mọ̀ lára pé mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi fúnra mo ń rí àpẹẹrẹ pé àdúrà yín ń gbà wọ́n ń rí dáadáa pé àdúrà yín ń gbà nígbà tí àáfàá wa ilé kan lè mi fọkàn sí nígbà mo tún wá rẹ̀yìn àáfàá mi tẹ́ tó jẹ́ gbàgbà àyà mi tún wá di púpọ̀ lálẹ́ ìgbà pé àṣẹ nǹkan tá à ń ṣe abájọ náà bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ gbàbí kan yọ Ọlọ́run dìbẹ́ táwọn tábà gbàbí kan yọ àṣàrí pé Ọlọ́run kẹ́ dìbẹ́ ni ìgbà tí wọ́n dá wa lọ́nà ọjọ́ yẹn ọjọ́ burúkú lọ́jọ́ yẹn tí àwọn DSS àtàwọn sójà yìí dá wa lọ́nà tí ì bá yẹ pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn àdúrà yẹn àfa wa ń gbà mí wọ́n ti páàkì helicopter tó fi gbé mi dábùdá ńjọ́ yẹn tọ́lọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n bí a ṣe ń lọ́nà ọkọ̀ wọn sọ fún àyẹ̀ ẹ̀gbọ́n mi àtàwọn tó tẹ̀lé mi pé àwọn pípò yìí wọ́n fẹ́ mú wa ní o bá a ṣe ń gbàgbé kan náà kọ̀kọ̀ lóò búlọ̀kù wa yìí ṣe ìkíní wà ní bọ́tọ́ dẹ̀ kúrò gbogbo náà kò mọ̀ lọ́wọ́ wọ́n tó 60 Ọlọ́run rí mi mo wá rí i pé àdúrà yẹn ń gbà ẹ̀mí yẹn kàn wọnú mi pé bọ́ọ̀lẹ̀ tí wọ́n ẹ bá wọn jà kó sí tó ṣe àbábọ́ọ̀lẹ̀ má bọ́ sọ́lẹ̀ àfi bí Ọlọ́run ṣe fi bígbà tí yẹn fi ẹgbà yọ gbẹ́yẹ̀yẹ̀ ọ́ wọ́n máa tọrọ fún wa àfa ẹ̀ ní jábọ́ láyé mo fọlọ́ ń búra àdúrà yẹn gbà èmi ò rí irú ẹ̀ ní kéèyàn mọ gbàdúrà kọ́ dẹ̀ mọ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ṣe nǹkan mí ta rò wípé kíní kan báyìí Ọlọ́run sọ pé èmi ni mo sọ bẹ́ẹ̀ ọlá àwọn tí ń gbàdúrà fún ohun tó sọ wọn ti sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ tá a bá àmín ẹ rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá lọ́wọ́lọ́wọ́ ìkọ̀ ṣẹlẹ̀ yìí torí pé ẹ̀ ń sọ fọ́lọ́run pé ìyà tí ń jẹ wá tó ìyà tí ń jẹ Yorùbá kẹ́sẹ̀ mi mò ń ṣe gbogbo tí mò ń ṣe yẹn ìmọ̀ sí Ọlọ́run àtẹ̀tẹ̀yìn àfa àtẹ̀ǹpẹ̀ torí mi ò màdúrà gbà mi ò jí fọ́lọ́run sí àná mo fọ́lọ́run búra bẹ́ẹ̀ ṣe ń wò mí ò ní gbogbo kankan ní sẹ́gbẹ́ àwọn kankan Ọlọ́run nínú mi wọ́n máa ń so ògùn mo jogún bá ògùn lọ bàbá mi ni o paraku ògùn mo gbọ́n tó ògùn àti ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣùgbọ́n ọ̀pẹ ẹlòmíràn mi mo ṣe ìyàwó báyìí mo ṣàwó báyìí mi ò ṣe mo wá close máa wà fà àtọ́kọ̀ jù láti kékeré mi mo ti close máa wà fà mo súnmọ́ àfà gan ni o tọ́lẹ̀ jẹ́ pé èmi mọ̀ pé àwọn àfà gan nífẹ̀ẹ́ mi tó pọ̀ Ọlọ́run ní jẹ́ tán láéláé Ọlọ́run ní jẹ́ tán láéláé àmín gbogbo àdúrà tẹ̀ ń gbà lórí wa ní gbà bí yẹn bá rí mi tó lóhùn òré yẹn òkú ní ọmọ orí láéláé bí yẹn bá wá dùn yín tọ́ba lọ́lọ́wọ́ fàṣẹ sí lẹ́nu ó ti yá wẹ̀ àdúrà tẹ̀ ń ṣe fún mi mò ń rí i pé nígbà lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run wá ní jẹ́ tán láéláé inú mi wá dùn bí lálẹ́ yìí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń ṣàdúrà fún wa ohun tá à ń ṣe yìí wèrè yẹn ní ọ̀sán pé ọ̀sán àfáà lẹ́yìn wa wàláì wèrè yẹn ní ọ̀sán pé ọ̀sán àfáà lẹ́yìn wa bẹ́ẹ̀ bá ti rí àṣìṣe rí lálẹ́ yìí pé kì í ṣe àfáà wa nìkan ní jagun fún wa ni mo wá rí i pé bí àfáà ṣe ń ṣe àdúrà dùnú pé ìkẹta àwọn ń ṣàdúrà lé lórí Ọlọ́run gbà á inú wọn máa ń dùn àwọn ẹlẹ́mìnà fi wá gbéra ijó yẹn pé àwọn èèyàn ti àrè ara mi balẹ̀ bí ìlú òde kí n lọ ṣẹ́jú márùn-ún ní tí n bá jókòó láàrin ìṣẹ́jú mẹ́ta mo ti yá dànù mo ti wà ń bí ẹ rí i pé bàbá ẹ dé bá mi ń bí ni inú mi sì ń dùn lórí ìjókòó yẹn bàbá mi ni mọ́kànjú wọn ní mi fẹ́ ju bàbá mo wà pẹ̀lú lálẹ́ yìí Ọlọ́run jẹ́ tán ọdún ilé Ọlọ́run ní ṣe ní àṣírí ọdún tí ń bọ̀ tá a bá fẹ́ ṣe mọ̀ yìí nẹ̀ pé wá ń bí báyìí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run àwọn ọba wa àti àwọn èèyàn ńláńlá láàyè jókòó sí ní báyìí pé a ti Yorùbá ti wà lómìnira tó dáa ilẹ̀ Yorùbá ti ta jù báyìí lọ àfẹ́ ò ti wà fún wa àdúrà yín tẹ̀ ń gbà yẹn bẹ́sẹ̀ ìgbà akọ́lọ́ba apá gba Fúlàní tí ń ṣe gàba fún akọ́lọ́ba apá wọn rẹ̀ ó wá gba òmìnira tó dáa fún Yorùbá ẹ̀ tún lọ bá a fi fún àdúrà yẹn èyí tẹ̀ ń gbà o àwa sì mọ àwa ó yé èmi àtàwọn tá a jọ ń ṣe wàhálà pé àdúrà yẹn ń gbà torí pé à ń rí àpẹẹrẹ àdúrà yẹn ní gbogbo ìgbà tí Ọlọ́run jẹ́ fún láéláé ẹ ṣe àdúgbò àbá ẹ̀ ní jábọ́ ṣùgbọ́n ẹ̀ ní bínú sí wa sẹ́ni pé báyìí láti wá a sì gbọ́dọ̀ dé Ìbàdàn lálẹ́ Ìbàdàn so a wá ṣe ètò owó àdúrà bíi 200,000 fún àbá mi ẹni bínú ní ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run yóò jù bẹ́ẹ̀ lọ a fi nǹkan àdúrà tó jù bẹ́ẹ̀ lọ́lẹ̀ so ẹni tó gbogbo wàhálà yẹn àgbà owó lọ́wọ́ àwọn olóṣèlú kankan kó bá wọn pèjì tá à ń ṣe jẹ́ tá a bá ti ń gbowó lọ́wọ́ olóṣèlú wọn bá nǹkan tá à ń ṣe jẹ́ àwa náà ní ìgbésẹ̀
Ọlọ́run lè gbé wa délẹ̀ lérí tó ọba 200 yẹn kẹ̀ máa manage tó pẹ̀lú ògo Ọlọ́run ọdún tí ń bọ̀ á gbé gba owó ńláńlá tó a mọ̀ sọ pé bàbá ẹ̀yẹ fi báyìí lọ ọ̀yà wọ́n dẹ̀ fi sí tó pé a mọ̀ sọ pé ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn àfa àwa tọ́lọ́ yẹn fún wa àwọn Ọlọ́run ló fún ata fi jàjà sẹ́gun lórí kẹta sí yóò sì rí nìyẹn lágbára ọlá yẹn náà tó iná. Bismillahirrahmanirrahim. فاصبر لربك وانهار إن شانئك هو الأبتر. Aba. Ẹgbà tí tọ́ ndeko lo o ko ti pa gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run tẹ́ wà níkàlẹ̀ mo fi Ọlọ́run bá tó dá mi tó dá yín mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà níkàlẹ̀ látẹ̀yìn odi àti ní dùn ọ̀sán ọmọ Ọlọ́run bá kí àlejò tá a gbà lálẹ́ ní àlejò ńlá ni ẹni tó yẹ ká gbarú àlejò yìí ó ní tí Al-Qur'ani sọ tí Báíbù sọ tí ẹsẹ̀ ẹgbà gan náà sọ a rí pé gbogbo ìwé tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ mustamilun ala shayhan nǹkan méjì ní gbogbo ìwé tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ wá preach mustamilun ala shayhan ìtàbí mà pé nǹkan méjì ni pé tá a bá lọ sí inú Suratul Baqara ní verse 110 Ọlọ́run ọba sọ ń bẹ̀ pé wa aqimus salata wa atu zakata sọláàtà má jà bá ẹ̀dá kan wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallahi jiran wà á sọ́bà jiran wà sí tọ́jú olóyè ẹ̀dùn lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́ tó máa lọ èyí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kọ́ káàkiri gbogbo àgbáyé tí gbogbo àwọn àbá alágbàáyé la sọ fún ọjọ́ olóyè Sunday Igboho tó bá ń wà pé ákàtì èmi iwájú ni èmi kàn ń ṣe agbẹnusọ ni díẹ̀ nínú àwọn àbá alágbàáyé la rí níkàlẹ̀ yìí o làwọn bàbá wa tí wọ́n wà níkàlẹ̀ yìí o làwọn ẹni Ọlọ́run tí wọ́n wà níkàlẹ̀ yìí o bàbá wo olóyè nǹkan méjì ní gbogbo ìwé tọ́lọ́run sọ̀kalẹ̀ àti ẹsẹ̀ Ẹ̀fà nǹkan méjì náà wá preach òun náà ni ìrẹ́pọ̀ èèyàn láàrin àtọlọ́run àkọ́kọ́ nìyẹn Ọlọ́run sọ pé wa aqimus salata wa atu zakata àárín èèyàn àtọlọ́run ni wa aqimus salata wà ìmọ̀ sílọ̀ nìyẹn ṣùgbọ́n wa atu zakata àti wa ma tuqaddimu ìyẹn ìdúró indallahi méjèèjì yẹn sàkátọ́lọ́ ní ká yọ láàrin àwọn èèyàn síra wa lọ́ní ká lè fi kúnra wa lọ́wọ́ ẹni tó kù díẹ̀ káàtó fún káàrán lọ́wọ́ lọ́lọ́run ní ká yọ sàká. wà á má tukọ̀ dìmọ́ ní anfusikum min khairin tajiduhu indallahi Ọlọ́run ní tó kálukú kẹ́ bá tó wá sí láàrin ara yín síra yín ó bá níwájú Ọlọ́run. innallaha bima ta'malun ẹnu tí mo fẹ́ lò nìyẹn nǹkan méjèèjì yẹn mo wá rí wà má tukọ̀ dìmọ́ ní anfusikum min khairin pé ẹni tẹ́ ẹ bá sí láàrin ara yín ẹ bá wájú Ọlọ́run. àfáà mélòó ló ṣe tán àti ran ẹnìkejì lọ́wọ́ pásítọ̀ mélòó ló ṣe tán àti ran ẹnìkejì lọ́wọ́ babaláwo mélòó ló ṣe tán ẹ̀sìn mẹ́ta ta ní Nàìjíríà ni ló ṣe tán àwa rí ẹnìkan tọ́lọ̀ ń kẹ́ tọ́lọ́wọ́ tọ́lọ́lá Ọlọ́run ti dá lóhùn ìdí ọ̀jẹ̀ kọ́ ni ò rí ọwọ́ àfi ẹ̀mí rẹ̀ lẹ̀ nítorí ọkọ̀ ṣe mí lè mọ̀ nìyẹn o èmi kì í gbà fún yàn kí n tó lè gbà fún yàn wà á jẹ́ aláàánú mẹ̀kúnnù wà á fẹ́ tẹ lómi ìmọ̀ tiẹ̀ olóyè náà dúró ìmọ̀ ti fún wọn rí láì mọ iye ìgbà tọ́ba ó ṣẹ̀ṣẹ̀ kan rí ó ṣẹ̀ṣẹ̀ kan mọ̀ rí ẹ̀yẹ tẹ́ wọ́n ti fún wọn rí lórí social media táwọn èèyàn pẹ̀lú pé ọ para rẹ ọ ṣe gbà wọ́n ni ẹ ti ẹ̀jẹ̀ ọ̀pá mi ná ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá bíbí ṣe jẹ́ rẹ̀ tó wá mú jáde látara wọn wọ́n wò pé sí èèyàn lélẹ́yìí
àbí bàbá mi òun ṣé wí ní àbálìjẹ̀nu. ẹni ọlọ́run bá ti kẹ́kẹ́ kì í fẹ́ kú mọ̀ ẹni tó ní mọ́tò tó nílé àwọn ẹbí rẹ̀ ò sí ní Nàìjíríà wà lókè òkun kí ló fẹ́ jẹ́ sí báwo là ń dààmú àwọn ọlọ́yẹ kámẹ́rà wọn ṣe sacrifice pé gbogbo omi já yóò bàjá sí àbùkù jẹun náà kánú náà tẹ́lẹ̀ tábà máa lọ ká máa lọ ẹ ti ń jẹun tó wù irú ẹni wá fi ẹ̀mí ara rẹ̀ ibi tí yóò bàjá sí agbọ́dọ̀ olórí ibú èèyàn ni ò ní tán sí irú ẹni bẹ́ẹ̀ lọ́rùn. olórí ibú èèyàn ni ò ní tán sí irú ẹni bẹ́ẹ̀ lọ́rùn. ntí èmi rí tí wọn ò bá rí ntí mo rí ni mo ń sọ lálẹ́ yẹn ẹni ọlọ́run wàláwù yà kàtàtù bí ráhámẹ́tì yìí máa ń yà sáàbù kò sáré ń tẹ́lọ̀ wọlé dúró sí lára ó lè má jà bá àkọ́ mẹ́jọ bá sọ tọ́lọ́ ó sì máa wà lára rẹ̀ kódà ó lè tọ̀lọ́ sí tá a bá ti wá rí lára rẹ̀ ẹ má jà ìtòrí pé mo ti tàbọ̀já mo gbó agbọ́dọ̀ gbà fún tí mi lára yẹn àwọn kan sọ ń pè mí sọlóye Sunday Igboho lẹ́ ń tẹ̀lé ẹlẹ́bọ lẹ́ ń tẹ̀lé wọ́n ní wọ́n tún ìṣẹ̀lẹ̀bọ èèyàn mi ló ràn lọ́wọ́ èèyàn mi ò lódì lọ́tara rẹ̀ wọ́n yóò ṣẹlẹ̀ bọ́ dédé rẹ̀ nínú tó lọ ní ẹwà ṣe láyé ìlọlóye olóńṣe láyé ìwọ ń pariwo ẹgbẹ́ Ọlọ́run ẹgbẹ́ sọlọ́ ọkà ń pariwo tìlówó lọ́wọ́ rẹ̀ yẹn lọ́wọ́ sọ wá ṣiṣẹ́ Ọlọ́run báyẹn olóye nǹkan ò ní sẹ̀mí yín nǹkan ò ní sẹ̀mí ìjọ tí mo lọ sílé olóye àwọn èèyàn ni wọ́n pè mí kódà ọ̀gá ọlọ́pàá kan wá láti ó pè láti Ondo State ó ní àfọ ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ lọ rí olóyè ẹ̀yìn àtúntò kẹ́ ẹ jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n àwọn á pè mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ pé èmi kì í lọ ní olówó èmi yìí wá ẹni tó lọ́n bá ti kẹ́ because èyí tí àwọn èèyàn ti gbèsè wọn lẹ́mìí pé bùkátà náà máa lọ gbé bá àwọn èèyàn sí bẹ́ẹ̀ bá ti wá rẹ́ lómi tòde a máa dùn pé ọwọ́ akọ̀rọ̀ owó ni nísìsiyìí ti lè bí lọ nìyẹn nígbà tí wọ́n á pè mí wọ́n á fẹ́ ṣebí títì ni mo fẹ́ kí tọ́wọ́ mo bá lọ ìdí dùn ohun tí ọ̀jẹ̀ ń jẹun nígbà mo wá mi ò fẹ́ gbowó mo ti nípinnu pé tí mò ń lọ yìí o mi ì ní gbowó mi ì ní jẹun mo ní mi ní gbọ́ mi ní jẹun ṣùgbọ́n olóyè ọ̀fà gidi fún mi lówó níjọ́ náà mo wá sọ kíní kan lọ́jọ́ náà lọ pé lásìkò lọ́dọ̀ yín o mo ń lọ sọ́dọ̀ àǹtí mi yẹn nu láti bẹ́ẹ̀dẹ̀ àwọn ni àǹtí mi tó ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́jọ́ náà lọ́nu mo wá dọ́dọ̀ wọn àwọn àìsàn kankan tó jà lé àwọn ní olóyè Sunday Igboho sísá wa kan ó wà ní Texas ohun àtọkọ rẹ̀ àwọn mẹ́fà náà kó Nàìjíríà lọ́jọ́ kan náà wọ́n sì ti ìgbẹ̀nà ìgbédìsìn wọ́n wá ní shopping complex kan ní kíkọ́ garage kan ní ọ̀dọ̀ yíyan ẹ̀mọ̀ pé mi ò mọ̀ náà Akala Express nìbàdàn wọ́n ní àwọn area boys wa ń bá gbé ṣọ́ọ̀bù tí wọ́n ti lè fọkàn sí mẹ́wájú rẹ̀ náà wọ́n ti gbogbo rẹ̀ wọ́n bá ń dààmú kiri wọ́n ní tí mo mọ̀ pé olóyè làwọn lọ bá pé bí gbogbo èèyàn ṣe ń fi owó tó ń gba owó ńláńlá lọ́wọ́ wọn pé káwọn area boys tó sí wọ́n lólóyè ọ̀gbà nǹkan kan lọ́wọ́ pé ẹ lọ sí ṣọ́ọ̀bù àwọn ọmọ yẹn mo ní subuhana àti èmi ń ṣe ẹni tí mo support àti ibi mo wà àtọ̀jú ọ̀nà ni àti òye wọn lóye tẹ́lẹ̀ wọ́n ní olóyè làwọn wá nọ́mbà wọn pé ẹ dákun ibo ní ti nọ́mbà Sunday Igboho wọn àwọn kẹ́kọ̀ọ́ wọn lórí fóònù wọ́n sọ pé sista ẹ má wọrí wọn á sí lọ́la náà bá sí ẹja wọ́n ní bá oríṣiríṣi àwọn sì já ẹnìkan kan ò sì disturb àwọn wàláì àwọn náà jókòó yẹn. bẹ́ẹ̀ni àbí ẹdìdẹ ẹdìdẹ aláwọ̀ ti rántí. ẹbí Sunday Igboho. ibi tí wọ́n lọ ẹ dàpọ̀ nínú ẹ dàpọ̀ torí bí tẹ̀ ń lọ. bàbá mi Àgbàlá Dìságbà nílùú Kùrì. ṣéèwù tẹ́jọ́ kọ́ wa ní kéwú. nínú àwọn ọmọ kéwú wọn. ẹnìkan ń bẹ nínú Ìgbòho ni. ẹnìkan ń bẹ nínú wa Ìgbòho ni. à ń pè ní Abrahaman. à ń pè ní Abrahaman. ó ń gbé ọjọ́ ọmọdéke. ọjọ́ ọmọdéke. ọmọ kí wọn àfa wa. ọmọ kí wọn àfa wa tí yóò rújú. ṣé wàá rí olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho. ọ̀rọ̀ ìyànjú ní kékeré tèmi. ọ̀rọ̀ ìyànjú kékeré. àfa kan ní ìmọ̀ nínàfùsíkà
sọ́ọ̀lì hàn látàtàfi. Bísùkúrì kíìlà mílíkù náà sì wà kọ́ọ́lì. Olóyè Sunday Igboho. Bàbá Igboho. Má bẹ̀rù o. Wọ́n ní ẹ má bẹ̀rù, ẹ má sojú. Má fòyà o. Ẹ má fòyà. Máa ṣe tiẹ̀ lọ. Ẹ máa ṣe tẹ́ lọ pẹ̀lú akéde ní sẹ́bọ̀ láti lẹ̀. Wọ́n ní wọ́n pé. Ẹ̀yin ẹ má gbọ́. Ẹ̀yin ẹ má gbọ́. Ọlọ́run ń bẹ pẹ̀lú yín. Ọlọ́run bẹ pẹ̀lú yín. Ènìyàn ń bẹ pẹ̀lú yín. Ènìyàn bẹ pẹ̀lú yín. Àjẹ̀nú ń bẹ pẹ̀lú yín. Àjẹ̀nú bẹ pẹ̀lú yín. Gbogbo ẹ wòlíì. Gbogbo àwọn wòlíì àwọn lọ́wọ́ wá níyà. Àwa wòlíì. Àwa wòlíì. A bẹ pẹ̀lú yín. Ẹ fọkànbalẹ̀. Ẹ fọkànbalẹ̀. Tọ́lọ́run tí wàá ń bẹ níwájú yín o. Tọ́lọ́run tí wàá ń bẹ níwájú yín o. Ẹ ṣàlékún ẹ̀. Ẹ ṣàlékún ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run bẹ fún yín o. Ìbẹ̀rù Ọlọ́run bẹ fún yín. Ẹni tí wọ́n bá ṣọ̀tá. Ẹni tí wọ́n bá ṣọ̀tá. Ní gbogbo àgbáyé. Ní gbogbo àgbáyé. Lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá máa jáde by this time. Wọ́n á máa jáde láàkó tá a wà yìí. Àánú Ọlọ́run ni. Wọ́n máa lé yín ni wọ́n ní bá yín. Bí a bá ń lé yín, wọ́n ò ní bá yín, wọ́n máa ṣubú ni. Bí a bá ń lé yín, wọ́n ò ní bá yín, wọ́n máa ṣubú ni. Wọ́n lé Ànábì Muhammad. Wọ́n lé Ànábì Muhammad. Wọ́n lé wọ́n lé wọ́ hò. Wọ́n lé wọ́ hò. Wọn ò sì rí Ànábì. Wọn ò sì rí Ànábì mọ́. Ànábì yanjú sẹ́. Ànábì yanjú sẹ́ parí iṣẹ́. Olóyè Sunday Igboho. Bàbá wa Igboho. Gbogbo àwọn ọ̀tá rẹ̀ ọmọ ilé ọ̀nù wà ní báwọn. Gbogbo àwọn ọ̀tá yóò máa bá ní sàbíkà náà. Ọlá àkọlẹ̀ àlùkùránì. Ọlá ìyá àlùkùránì. Ọ̀rọ̀ yanjú ni o. Ọ̀rọ̀ yanjú ni. Mọ́lí máa ṣe nínú fùsíkà fúnra rẹ̀. Fúnra rẹ̀. Sọ́ọ̀lì hàn. Iṣẹ́ tó ń ṣe lọ. Iṣẹ́ tó ń ṣe lọ. Látàtàfí. Má wo bí má wọ̀ yìí. Má wo bí má wọ̀ ọ̀hún. Má bẹ̀rù. Má bẹ̀rù. Bísùkúrì kí làmínú wùnà sí wa kọ́ọ̀lì. Wọ́n bú ọ, wọ́n tún yín ọ. Wọ́n bú ọ, wọ́n tún yín ọ. Wọ́jọ́ lọ́wọ́ kí ọ. Wọ́jọ́ lọ́wọ́ kí ọ. Ìjọba tó ní ó kí ọ. A ní ìgbàgbọ́ pé òògùn lẹ̀ láyé. A ní ìgbàgbọ́ pé àti gbogbo wa pátá. Àti gbogbo wa pátá ògùn òní borí ilé borí ògùn. Ilé àbẹ̀lẹ̀ àlíyìí àṣì. Abiyama ayé ẹja náwó síbẹ̀. Abiyama ayé ẹnìkan sí wọn. Gbogbo wọn náà tó ọ̀fẹ́ kí nǹkan àríwá bàjẹ́ tó nífẹ̀ẹ́ lẹ Yorùbá. Ìdènà ẹ̀rọ bí kíbi tó bá wà kọ́. Ìdènà ẹ̀rọ bí kíbi tó bá wà kọ́ náwó Sọ́lájì sí Sunday Igboho. Sí Chief Sunday Igboho. Kàrá àlámúwọ́ àlámúláyà mọ́sù àlámú. Adábìnrin tó bá kí àlámúnásìrá àti àlámútàlà kẹ́yìnfà súrà méjèèjì ó ní nira kankan ò ní kó ń tẹ̀. Ó ṣe dàbá ìtàbí ò lè ṣẹlẹ̀ sí. A lè sọ̀rọ̀ yín tẹ́bí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà mọ́lídì wàláhì torí yín lójú òfòrò. Wàláhì ìrọ́pòlì kàábà. Ẹ wá tún ti jọ náà lójú lára wa. Torí rọ ni Ìgbòho ò lè wá. Ìlọ́pọ̀ jù ní gbogbo ẹgbẹ́. Ẹ wá jẹ́wọ́ pé kò sọ̀rọ̀ rí. Ọba Adéyẹmọ tí ọba ní í ṣe kò ní sọ. Ó ní ẹ̀yin ará Gẹ̀nẹ́. Mò ń bọ̀ níjọ́ báyìí. Ó sì lọ. Ọmọ ń bọ̀ báyìí lórí igi tó kò báyìí. Ọmọ Adéyẹmọ lélẹ́yìí. Ó ní tó bá tó dọ̀tún láyé tó wá chẹ́ẹ̀kì yín. Àtòjọ débẹ̀ ni. Ó ní báyìí ìjọba yìí là ń lo oògùn ó sì lọ. Olúwa ló ṣe bẹ́ẹ̀. Alámísí àti alámútàlà kẹfà. Wọ́n náà gbó wípé gbogbo ẹni tí ń fẹ́ pọ̀jọ́ ti bí lọ. Bọ́lọ̀ ń bá ti kẹ́yìn tẹ́ tí ń ṣàdúrà fún pọ̀jọ́ tí ń ṣe pẹ̀lú tó wò ní ṣòro mọ́. Àtàdúrà àtẹ̀pẹ̀ ní ọ̀lẹ́rí mọ́ra àwọn èèyàn tó bá jura wọn lọ ní òwe nì. Ẹni tí ń ṣe pẹ̀jọ́ gọ́rùn-ún. Ẹni tí ń ṣàdúrà ìjọba àbílẹ̀ sẹ́pẹ̀ tí ń ṣe pẹ̀lú òsì yẹn láwọn omi. Alámísí àti alámútàlà kẹfà. Káyọ̀ kẹ́tì rí ọgbọ́. Ọmọ Adéyẹmọ rèé o. Olúwa ìwọ lànà ìwọ lónìí. Gbogbo bí wọ́n ṣe tó ẹ wá dìde ẹ wá jí púrọ̀dù wọ́n tó ilá ilẹ̀ wọ́n ti ṣe dáadáa ní ọjọ́ ìlú sínú ìjọba odidi ìjọ kẹ́lẹ́ tó bá lè fọlọ́ bẹ́ẹ̀ ti pé. Níwájú bàbá wa Musa Buhari ẹ wá dọ̀bálẹ̀ lẹ́dà tó pátá pẹ̀lú gbogbo tó tó báyìí. Jìsíǹkì tẹ́lọ̀ mi ní ẹnu ìpẹ́ndẹ́ mẹ́rin bẹ́ẹ̀ wàrà àdúgbò ọ̀gbádùn sí. Yọ̀wọ̀ àgbọ̀wọ́lé hánù wọn lò lóde. Tọ́pìkì ló dé o. Aládẹ̀wò. Alámínísírà tẹ̀lẹ́mítàlà kéwà. Ọya ẹ̀jẹ̀ kájọ kàlá papọ̀ bísímilá. Bísímilá yà máa sọ. Ẹlẹ́bi abọ́tò bá náà. Ìjọba rẹ̀ ó sì ní Yusuf. Ìjọba rẹ̀ ó sì ní Yusuf. Àyíṣà Bàtà Bàṣọ. Wẹ́ẹ̀dà ọ̀rọ̀ kàfọ́rọ̀. Bísímilá yà máa ń rìn. Alámùtàlà kẹ́yìfà. Fàálà rọ̀bùkà. Bí ẹ̀sọ̀ àbí fi. Alámù yẹ jàlì. Kẹ́yìdáwù fi tẹ̀lé. Wọ́n á sọ̀rọ̀ àlẹ́ yìí tẹ̀lé àbàdìyà. Kẹ̀rìmí mi jàdá ti sì jì. Fájà àlàhùn tó á sì máa bọ̀. Ọmọ ẹ̀gbọ́ ẹ̀yẹ máa wọ sábà. Ẹ wá máa tọrọ tẹ́ ẹ
fẹ́ bisimilayi rahman rahim bẹ́ẹ̀ bá ní ọ̀sán sí ni kò tí ì sọ wájú ni kò sún ní. àbá ogun tọ́níìkì pupa yẹn bọ́ bá ńlá dáadé egbògi yóò padà bá bẹ̀. gbogbo orí ẹ̀dá tí wọ́n sọ pé òṣò ogun ń tara rẹ̀ jẹ ogun owó ní ká wọṣọ ogun ebi ní ká jẹun ẹnìkan wé ewédú ọwọ́ àfipáde àtàrí ó jù ú apẹ ó de ewédú lé lórí ó de egbèlé lọ́wọ́ àjù ọ̀nà ó ní ọlọ́run rẹ̀ kọ́ wọ́n jù ú abọ́ ọwọ́ àdàsí ọ̀fọ̀ òmu ẹnìkan wá lóhùn ṣètò ó ní ẹ̀fọ́ òun ewédú ẹ̀fí kan sí ọwọ́ ajá ọwọ́ akẹ́rù abọ́ ó lè sùn ata òun náà fi iyọ̀ sí ó fi kó sí ọfà ta sí ó dùn lé ọwọ́ àlọ́ rẹ̀ kó fi jẹ ẹgbọ́ kí ni sọ̀rọ̀ ebi gbé ọba dẹkùn náà jọba ikùn náà ti bẹ dàlú ti ara wọn ọlọ́run ìṣèjọba ìjẹun ìdúrà tẹ̀tẹ̀ olóòwò ògùn ọ̀rọ̀ náà dáadáa nìyẹn aláṣírí làwọn tí ó kó wa ṣírí kùnú wọn ní kí ẹ̀mọ́sí ẹ bá dán ẹ̀yẹ́ máa wọ sọ́mọ̀ bisimilayi rahman rahim subi adala ikan duba bulu ṣírí kan subi adala ikan du kisi ni subi adala ikan du kuruku mi kan du subi adala ikan du radda ni fa mi kan du subi adala ikan du ma kakara ni fa mi kan du. Gbàdúrà fúgbò kò má dà wá sí ẹ̀mí àmà kò má sùn fún yàrá. Ẹ̀yin aláṣẹ, ẹ̀yin aláṣẹ, ẹ̀yin aláṣẹ, ẹ̀yin aláṣẹ kú àbúrò kí má dà wá sí kó má sọkún ọmọ. Kó má sọkún ọmọ. Abala ni